ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Ìròyìn tí mo kọ́kọ́ rí láàárọ̀ yìí ní ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Abia níbi táwọn ikọ̀ afẹ̀míṣòfò tí wọ́n wọbẹ̀ àwọn èèyàn tí wọ́n pa láàárọ̀ kùtùkùtù ló máa jẹ́ o, because àwọn èèyàn kan ti débẹ̀ wọ́n ẹ̀sẹ̀ ń sílẹ̀kùn ṣọ́ọ̀bù, wọn ò tí ì sílẹ̀kùn ṣọ́ọ̀bù rárá. Wọ́n pa ìyá, wọ́n pa àwọn ọmọ nínú ilé, wọ́n pa gbogbo fámìlì tí ń bẹ́ẹ̀ wọ́n kàn wọlé, wọ́n dẹ̀ ń dáná ìbọn yá wọn ni. Ẹ̀rù ayé bà mí o. So ilẹ̀ Yíbò tá à ń sọ wípé àwọn yìnbọn wọn ò ní dọ́dọ̀ wọn oníṣàngómògì tó lè wà dànù, wọ́n jẹ́ kó yé wa wípé nobody's exemption, kò síbi tí ọwọ́jà àwọn kìnìún ọ̀hún òde. Sáàmáwò wọn bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀yà Ìgbò, mo jẹ́rìí wọn, àwọn gbégbèsè akin. Àwọn ẹ̀yà Ìgbò wá ń wò wá gẹ́gẹ́ bí ẹ̀yà tó jẹ́ pa sí ń rojọ́ jù. Bẹ́ẹ̀ ni wọ́n ní action wá kéré, ẹjọ́ là ń rò jù. Níbẹ̀ náà wọ́n ti sọ fún mi pé wọ́n jẹ́ àwọn èèyàn méjì gbé lónìí, àbí bóyá lánàá sì ni wọ́n jẹ́ nílẹ̀ Yíbò náà ni wọ́n jẹ́ àwọn èèyàn méjì gbé. Ọkùnrin kan, obìnrin kan, ọmọkùnrin bẹ̀ ló ẹ̀sẹ̀ lélógún ọdún, obìnrin yẹn ti máa lé ní 50 years. Wọ́n wá mú fóònù obìnrin yẹn, wọ́n fi pe àwọn fámìlì wọn pé àwọn gba ransom 10 million naira. Àwọn ọ̀dọ́ wá ní ransom bó lílé táwọn jọ tẹsẹ̀ bọ́ yìí o, àwọn ò ní san ransom kankan. Kí wá wọ́n ṣe, wọ́n kájá, wọ́n kádà, wọ́n káàké, wọ́n bọ́nu gbó. So now ńgbà wọ́n bọ́nu gbó, bí wọ́n ṣe ń wọnú gbó bẹ́ẹ̀ ni wọ́n pariwo orúkọ àwọn méjèèjì tí wọ́n jí gbé yẹn. So ariwo yẹn ló wá sùdùdù nínú gbó, ìbẹ̀rù ariwo tó pọ̀ yẹn làwọn ajínigbé ni wọ́n fi fa àwọn tí wọ́n jí gbé lẹ̀, wọ́n fi fẹsẹ̀ fẹ́ ni wọ́n fi rescue àwọn méjèèjì. Àwa náà ti rí rẹ̀ lọ́dọ̀ wa, táwọn èèyàn náà kájá sọ́nà, àmì tí wọ́n kájá tí wọ́n láwọn ń tọpa àwọn ọmọ tí wọ́n kó e lọ. Inú fídíò lásán la ti rí wọn, a padà reaction wọn, àmọ́ ìjọ tán fi jáde, ọjọ́ kan tí wọ́n ti rìkọ́ọ̀dù fídíò náà ti jáde, wọ́n dẹ̀ kájá rẹpẹtẹ. Àwa náà dẹ̀ sọ fún wọn wípé bẹ́ẹ̀ bá fẹ́ jìjà yìí ò tẹ́ fẹ́ rí jà, ètì ajá síwájú. Àwọn Fúlàní tẹrù pé wọ́n gọ̀ láyé àtijọ́, wọ́n bá fẹ́ jagun wọ́n máa ti màlúù síwájú. Màlúù ní ọkọ̀ọ̀kọ̀ kú ọnú ìlú yín, màlúù ní ọkọ̀ọ̀kọ̀ ṣáájú, mélòó lẹ́yìn ń ban, àwọn tí ṣe ń bọ̀ lẹ́yìn ọmọ ta ọfà tiwọn. So a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n táwọn bàbá wa fi jagun, asọ́dẹ̀bí ọ̀rọ̀ nkọ̀tọ̀ níyùn. Obìnrin tó jọba lọ́yọ̀ọ́, bó ṣe jóbìnrin tó bó ṣe gbọ́n tó bá fẹ́ jagun pẹ̀lẹ́sìn pẹ̀lú àmọ̀, yóò ti já ewé ní ṣìkìtì ní dìídì, yóò dì mọ́ ìrù ẹṣin ẹ̀. Gbogbo tó bá ti kọjá àwọn ewé yẹn máa pa ojú ẹṣin rẹ̀ débi pé àwọn ọ̀tá ò ní lè mọ ibi tó gbà lọ. Oríṣiríṣi ọgbọ́n la sọ pé ó wà, but ọmọ káàrọ̀ òjíire kàrámọ̀ wa ti pọ̀ jù. Ẹ̀yin èèyàn mi pápápá ni mo fẹ́ ṣe kí n deliver message mi kí n sì kó lórí àtẹ́gùn. Abducted children and their teachers and in Oyo National Park. Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀. Okay, ẹ jẹ́ n ti ẹ̀rìn jìnnà kí n tó wá sọ̀rọ̀ nípa ẹ̀. Mákindé explained that the sheer size and difficult terrain of the national park have posed significant operational challenges for security personnel, requiring patience, coordination, strategic planning and persistence to ensure a successful rescue operation. Àwọn ti discover bí táwọn ọmọ yìí wà o, ṣùgbọ́n torí bí gbóyè ṣe tóbi tó ni kò fáwọn security agent láǹfààní láti lè rárá gírígí sí àbí nǹkan. Mo ti béèrè question kan sẹ́yìn tí mi rẹ́ni dá mi lóhùn. Sáwọn security tí ń wọbẹ̀, ṣé wọ́n wọbẹ̀ láti ìgbà tán ti wọbẹ̀ wọn tí ìjáde dì sìn? Sáà ń lọ gbóúnjẹ ń bá wọn bẹ̀rin, àbí wọ́n rìn díẹ̀ wọ́n padà lójúmọ́, tán bá ti iṣẹ́ lójúmọ́, ibi tán bá rìn dé wọ́n padà, wọ́n tún ẹsẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ míì. Ṣé wọ́n gbé mọ́tò lọ ni? Ṣé wọ́n lo amọ̀ táǹkì nínú igbó ni? Báwo ni iṣẹ́ yẹn ṣe ràn wọ́n lọ́wọ́ sí? Because kọ́ mọ̀ jẹ́ wípé a kàn déédéé fi aráàlú lọ́kàn balẹ̀ lórí irọ́, gẹ́gẹ́ bí àṣẹ nìkan tó ń pé lórí irọ́, tó yẹ pé lórí òfegè ńlá ń fọkàn balẹ̀ lé lórí. Ká máa expect ń pé àwọn security agent wọ́n á wà successful lọ́jọ́ kan, wọ́n ti fẹ́ débẹ̀, ó kù díẹ̀ kan débẹ̀, níbo wọ́n rìn dé, níbo wọ́n ń pòyì, níbo ni wọ́n ti ń bá dé láti ẹjọ́ yìí. So mi sì rẹ̀ ní dáhùn o. Governor of Oyo State, Ṣèyí Mákindé, has disclosed that pupils and teachers abducted by suspected bandits from schools in the Orire local government area of the state are currently being held within the vast Old Oyo National Park axis nearly 4 weeks after they were kidnapped. Ìyẹn túmọ̀ sí pé àwọn tó jí wọn gbé wọn ò kó wọn rìn jìnnà síbi tí wọ́n gbé wọn sí, síbi tí wọ́n ti gbé wọn. So around ibẹ̀ náà ni wọ́n ṣì wà. All right. Mákindé made a revelation on Friday while providing an update on ongoing rescue efforts, assuring families and residents that security agencies have intensified operations to secure the safe release of the victims. Now our question ó ní wípé láti ìjọ́ tán ti jí àwọn ọmọ yìí gbé, ìjọ́ kejì ẹ̀ làwọn security náà ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ action, náà ti bọ́ sínú igbó. Lo and behold, ó ti fẹ́ pé oṣù kan gẹ́gẹ́ tí wọ́n ti káwọn ọmọ yìí lọ. Ìrètí náà la sì ń faraàlú, ìfọkànbalẹ̀ náà la sì ń sọ. Ẹbí, ará, ọ̀rẹ́, a sì ń fún wọn nírètí náà ni pé ó ti fẹ́ débẹ̀ o, a fẹ́ kàn wọ́n o, a mú wọn wá o láyọ̀ àtàláfíà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọrọ mọ́
àrí dáhùn sí ṣèjọba ń gbóúnjẹ ránṣẹ́ sí wọn ni àwọn ọmọ yìí wà nínú igbó nínú igbó national park ni ta ló ń lọ ń gbóúnjẹ fún wọn bẹ́ẹ̀ sáwọn tó kó wọn sọ wípé oúnjẹ tó ó ń bẹ fún wọn ó ti fẹ́ pòṣù kan lóòótọ́ ìjọba kọ́ ló kó wọn àwọn security agent kọ́ ló kó wọn sábàbí ló kó wọn kádàrá ló kó wọn àgbà kádàrá aṣọ kan ṣoṣo ṣé wọ́n láǹfààní àti bọ́ pátá wọn àwọn ọmọ kéékèèké wọ́n ń jókòó ńlẹ̀ẹ́lẹ̀ ni o ẹ gẹ́ẹ̀tì mi mo ní reason tí mo fi sọ bẹ́ẹ̀ sán láǹfààní àti bọ́ pátá wọn ṣé wọn ò lè bọ́ ṣé wọ́n bọ́ so ṣe é fọ̀ ṣé wọ́n bá wọn fọ̀ ṣé wọ́n gba àwọn principal yẹn láàyè láti máa bá wọn fọṣọ sorry o to use that language o because gbogbo alámọ̀ wípé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe borí ooru pátá kan nídìí ọmọdé bọ́yẹ kọ́kọ́ já ọjọ́ kan bọ́mọ bá wá lọ́bùn tàbí òbí ẹ̀ lọ́bùn wọn ò ráàyè ọjọ́ méjì àwa tá a jẹ́ géńdékùnrin bá ń gbé power bank wa àwa tá a jẹ́ géńdékùnrin bọ́ bá bí bọ́ksà bá lọ́jọ́ mẹ́ta nídìí rẹ̀ yóò fún ọ ní èbó tán okùndà yóò fún ọ ní èbó tán so ìyẹn ló jẹ́ kí n máa ìyẹn ló jẹ́ kọ̀ọ̀kan mi ó lọ sọ́dọ̀ àwọn ọmọ yẹn wípé lóòótọ́ àti lódodo àyàngbé ajá dùn ṣùgbọ́n kí la jẹ kájọ tó gbẹ so gbogbo ilé náà níjọba gbọ́dọ̀ rò mọ́ gbogbo ẹ̀ náà làwọn security agents gbọ́dọ̀ rò mọ́ because lọ́kàn mi n sì rí dáhùn sí ìbéèrè yẹn ibo ni wọ́n rìn dé lójúmọ́ tó bá jẹ́ pé àwọn security agents náà ti wà nínú igbó láti day 1 àbí day 2 tán ti já àwọn ọmọ yìí gbé báwo làwọn náà ṣe ń live nínú igbó ṣé kìí ṣe pàǹparọ́ tanra wa because n tó bá mú tó fi jẹ́ pé a ṣiṣẹ́ díẹ̀ lọ́jọ́ kan a padà sẹ́yìn bí bàtà àmọ́ nǹkan tá à ń ṣe ni o bó bá jẹ́ bùsọ̀ kọ̀ọ̀kan ni wọ́n rìn lójoojúmọ́ èmi nígbàgbọ́ pé ó yẹ kán ti débi tí wọ́n káwọn ọmọ yìí sí yes bá a ti sọ wípé okay o national park yẹ o torí pọ́ fẹ̀ ni o torí pọ́ tóbi ni o nǹkan nǹkan ó yẹ kó níbi táwọn security agent máa dé lójúmọ́ ọ̀nà mélòó lọ wọ national park sọ́nà kan péré làwọn security agent ń gbà ni so gbogbo àwọn nǹkan yìí ló wà stake wọn ò lè kó èèyàn 45 sáré mo security agent gan bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè àwọn gan ò lè mọ nǹkan tí wọ́n ṣe gbogbo àwọn nǹkan yìí ló wà stake kọ́ lọ́ọ́ ràn wá lọ́wọ́. So the victims were abducted during coordinated attacks on schools in the Yawota and Auro Esiele communities of Orire local government area on May 15. Candidate oni. Today will be June 14. Ọ̀la ni yóò pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí wọ́n ti gbé àwọn èèyàn kó lọ. According to the governor, intelligence report available to security agencies indicate that the abducted school children and teachers remain within the wider Old Oyo National Park area, a massive forest reserve that stretches across parts of 10 local government area in Oyo State and covers approximately 2,500 square kilometers. Makinde explained that the sheer size and difficult terrain of the national park have posed significant operational challenges for security personnel, requiring patience. Okay, wá gbé kíní wá. Wá gbé wá. Dan gbé kò please wá. Mo po àmì. Sorry o, nti mo fi ń kà lọ fẹ́ kú o. So, now cover approximately 2,500 square kilometers. Makinde explains that the sheer size and difficult terrain of the national park have posed significant operational challenges for security personnel, requiring patience, coordination, strategic planning, and persistence to ensure a successful rescue operation. The governor stated that despite the difficulties involved, authorities were pursuing every credible lead and deploying all lawful measures available to ensure that the victims are rescued unharmed. Speaking on the anguish being experienced by families of the abductees, Makinde acknowledged the pain and frustration caused by the prolonged captivity of the victims. He said, and I quote, "It is extremely difficult for me to even ask how you are doing. It has been 27 days since our children and teachers were forcefully taken from their schools in the Yawota and Auro Esiele communities of Orire local government area. For 27 days, families have gone to bed without their loved ones. For 27 days, communities have lived within uncertainty. For 27 days, our children and teachers have remained in captivity. I know that many times I have said we will get them home safely. But I also know that having heard this word so often, rescue wọn láti day 1, day 2, day 3, ó ti pọ́jọ́ mọ́kàndínlọ́gbọ̀n báyìí nìsín, rescue wọn náà láti ń gbọ́. Ǹjọ́ wò la wá fẹ́ rescue wọn gangan? Ìgbòjò ń lọ, ìbẹ̀rún ń lọ, ẹni àdìsẹ́ ìjòkó le, ǹjọ́ lápá ti ń bẹnu ẹ̀. Ọjọ́ mélòó la fẹ́ fi pilẹ̀ wèrè, ǹjọ́ látò sangi lẹ́yìn, ọdún mélòó la pilẹ̀ wèrè, kí làgbẹ̀ ń ṣe lóko tí ń dòrú gànjọ́? Àfi tí ó wá aṣọ ẹgbẹ́.
So, I know that many times I have said we will get them home safely, but I also know that having heard this word so often, without seeing that outcome yet, they may now sound hollow or empty. Please trust that they are not. We are doing everything within our power to bring them home safe. The governor said, although details of the rescue operation for security reasons, efforts are continuing daily to secure the victims' freedom. He said, and I quote, "We cannot share the details of what we are doing, but you can rest assured that every single day we continue to pursue every credible lead and take every lawful action available to us to secure their release." Addressing parents, relatives, friends, and colleagues of those still being held captive, Makinde said the victims had not been forgotten and remain the top priority of the state government and security agencies. He said, and I quote, "To the parents, relatives, friends, and colleagues of those still in captivity, I know that no statement can ease your pain, but please know that your loved ones have not been forgotten. They remain at the center of our efforts every single day." The governor then revealed the latest intelligence regarding whereabouts of the abductees. He said, and I quote, "One thing I can say is that our security reports indicate that they remain within the wider Old Oyo National Park axis. This is a vast area that stretches across parts of 10 local government areas in our state, covering approximately 2,500 square kilometers. I mention this not to discourage anyone, but to help us understand the scale of the challenge before us. This is not an issue affecting only the local government area. It is an issue that concerns all of us. The size and terrain of the area require patience, coordination, and persistence. It also means that vigilance from members of the public remains extremely important. Makinde urged residents across the state to remain alert and cooperate with security agencies by reporting suspicious activities through the Oyo State Emergency Reporting System. He said, and I quote, "If you see anything suspicious, please call 615. The Oyo State Citizens Inquiry number. The line is toll-free and staffed 24 hours a day, 7 days a week. Your report will be received and acted upon." The governor also appealed to members of the public to avoid spreading rumors or unverified reports regarding the abduction, warning that misinformation could undermine ongoing rescue efforts and jeopardize the safety of the victims. He said, and I quote, "We will continue to provide factual updates on the efforts being made to bring our children and their teachers home. However, I must once again appeal to all of us not to spread unverified information about these abductions. Please rely on official channels for information. These are sensitive matters, and we must avoid anything that could jeopardize rescue efforts. Continue to pray for their safe return. Continue to remain vigilant and continue to support the efforts of our security agencies as we work towards bringing every one of them home safely." The abduction of the pupils and teachers from schools in Yawota and Aure Ishele communities has generated widespread concern across Oyo State, with families of the victims anxiously awaiting their release as the captivity enters its 4 weeks. Well, pápápá ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Truth need to be told. Kábàárà wa sọ eléyìí tí jẹ́ òótọ́ ọ̀rọ̀ tí sòdodo. Gómìnà Ṣèyí Mákindé ó gbìyànjú gan, Ọlọ́run gbọ́, but nǹkan ẹyọ kan tí gómìnà ò lè ṣe ni pé gómìnà fúnra láre ò lè wọnú igbó, but ó ń gba security report day in day out lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ àwọn ọmọ yìí ó mú lára, ó dẹ̀ mú ní ọ̀kúnkúndùn. So kí ni tá sọ fáwọn tó jẹ́ òbí ọmọ tó jẹ́ òbí àwọn ọmọ yìí, ó ní pé ẹjá fìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run. Ẹ má jẹ́ apara wa kíkó tó dé o, ẹ má sọ̀rọ̀ ayín da láìsàn káwọn tó wà nígbèkùn tó bọ̀. Ẹ fi gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́. Ikú ń pa gílí ti aláwọ̀ ábílẹ̀ ta sẹ́ńtọ́ fáwẹ̀ Sunday. Ẹjá nígbàgbọ́ wípé Ọlọ́run ọba nìkan ló lè pa tó lè jí. Ọlọ́run ọba ló ní ààbò lọ́dọ̀. Wọ́n ní bí Ọlọ́run ọba ò bá kọ́lé náà kọ́lékọ́lé ń ṣe lásán, bọ́lọ́run ọba wá pa ìlú mọ́, olùsọ́gbọ̀n kan ń dárun mọ́jú lásán ni o. Ẹjá nígbàgbọ́ wípé àwọn ọmọ èèyàn padà dé láyọ̀ àtàláfíà. Ẹ jẹ́ ká fura wa lọ́kàn balẹ̀. Ẹ̀yẹ bí àwọn ọmọ yìí ni mò ń sọ nípa rẹ̀ o. Ẹ bí àwọn èèyàn tí wọ́n kó yìí, ẹ jẹun lásìkò tó yẹ kẹ́ jẹun. Ẹ yọ̀ǹda ẹ̀fọ́ lọ́hùn wípé Ọlọ́run nìkan ló lè tú ẹni tó wà nígbèkùn. Ẹni tó wà nígbèkùn lè tú rẹ̀ kalẹ̀. Ìjọba ó gbìyànjú, ṣùgbọ́n Ọlọ́run ni yóò dé ìgbìyànjú wọn ládé. Ọlọ́run yóò fi yín lọ́kàn balẹ̀. Ọlọ́run ó múnú yín dùn. Ọlọ́run ó ṣe àwọn ọmọ yìí pẹ̀lú àwọn ọ̀gá wọn ní rírí padà. Torí wípé wọn ò lẹ́sẹ̀ kankan lọ́rùn bí tí wù kọ́ mọ́. Àwọn ọ̀gá àwọn olùkọ́ àtijọ́ àti mọ́ wọn bá lọ láti lọ tún orí ọmọ ọlọ́mọ ṣe, ńlọ sọ wọ́n dèrò nú gbó o. Iṣẹ́ ìtorí ọmọ ọlọ́mọ ṣé yóò dùn àwọn èèyàn míì nínú láì sọ pé wọ́n fẹ́ ṣerú sẹ́bẹ̀ lọ́jọ́ iwájú. Bàbá dẹ́rù bá tíṣà, bàbá mú payà bá tíṣà, tá a bá sanwó tó dáa fún tíṣà ò bá gbégbé ayé tó dáa, yóò lé àwọn èèyàn sákò nídìí iṣẹ́ tíṣà. Kò dẹ̀ sẹ́ni tó lè dá ọmọ ẹ̀kọ́ láàrin wa láti bá wọn ṣe homework lásán lé,
ó ní ẹlẹ́dàá wa lára ó ní olódì wa lára reality ni mo sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa tọmọ wa bá sọ pé wọ́n fún un lásàmẹ́ǹtì á lè bí ìbá téèyàn bá ń lé ajá ni pé má fún má kó problem kankan wá báyìí mi tèmi o wíwá tó olùkọ́ yín ẹjọ́ lọ́mọ sàsámẹ́ǹtì yín à ń bọ̀sìn olùkọ́ tí wọ́n ti dúró tì látàárọ̀ ló jẹ́ pé aago 3 lọ́mọ mi ó lọlé aago 4 lọ́mọ mi ó lọlé so ìjọba àpapọ̀ mo ń sọ ilé yìí pé wọ́n ní láti pay attention sọ́rọ̀ àwọn teacher apart from nǹkan tó ṣẹlẹ̀ yìí we need to take care of our teachers ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ mi mọ̀ bíjọba bó bá ṣe ṣe tíjọba bá jẹ́ ìjọba àpapọ̀ ló ń sanwó wọn tíjọba ìpínlẹ̀ náà bá ní nǹkan tí wọ́n máa bá wọn hard sí things are so hard ọ̀pọ̀lọpọ̀ teacher wọ́n ń ta nǹkan panu nílé ìwé ni wọ́n fi ń rọ́wọ́ yọ o láàrin ẹgbẹ́ o wọ́n sábà rọ́wọ́ yọ kọ́lọ́n dáríjì mi Ọlọ́run dáríjì mi o lágbára Ọlọ́run wọ́n rọ́wọ́ yọ ṣùgbọ́n wọn ò gbégbé ayé tó dùn mọ́ èèyàn nínú kì í dẹ̀ ṣẹjọ́ wọn àwọn dẹ̀rẹ́ àwọn ni wọ́n ń torí ọmọ ọlọ́mọ ṣe bí ọba sólùkọ́ kò sí nǹkan tí majority wa máa mọ̀ teacher ló kọ́ president teacher ló kọ́ ministers teacher ló kọ́ governors gbogbo àwọn tó sọ pé àwọn jókòó sílé ìgbìmọ̀ aṣòfin lónìí iṣẹ́ ọwọ́ teacher ni agbẹjọ́rò tẹnu rẹ̀ ọmọ rí pérépéré ní kóòtù iṣẹ́ ọwọ́ teacher ni adájọ́ tí yóò jókòó sí kóòtù tí yóò gbẹ́jọ́ ẹ̀tún tí yóò gbọ́ tòsí tí yóò sọ pé ibi tẹ́jọ́ lọ rí iṣẹ́ ọwọ́ teacher ni so àwọn tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ yìí ẹ̀já gbìyànjú láti tọ́jú wọn láyé àtijọ́ ni èrè teacher ń bẹ lọ́rùn o so far tẹ́rẹ̀ governor bá ti sí lọ́rùn tẹ́rẹ̀ president ò sí lọ́rùn tẹ́rẹ̀ senator ò sí lọ́rùn tẹ́rẹ̀ local government chairman lásán ò sí lọ́rùn ẹ má jà fèrè teacher sọ́rùn ẹ jẹ́ káwọn náà já ìwọ̀nba èrè wọn láyé ta wáyé o Ọlọ́run nínú àánú ẹ̀ yóò dúró ti gbogbo wa o akandọ́ra ẹ̀kọ̀ǹkọ̀ mi ò nílò láti gbà kókò yín information tí mo ní náà mo ti mú wá hàn oorun ayọ̀ lásùn ànítójú ohun dójú kú ẹ jẹ́ kí n fi opportunity yìí apologize lọ́wọ́ ẹ̀yin parent àwọn akẹ́kọ̀ọ́ mi tí mo ń kọ́ lédè Yorùbá because mo rí pé àwọn èèyàn kan fara ya àkọ́kọ́ ẹ jẹ́ kí n lò báyìí ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa ká sì máa gbìyànjú àti understand ara wa because àwọn nǹkan kan bẹ tó yẹ pé kò lè complete láyé kò sọ́mọ tí ó lọ iléèwé complete látọjọ́ tí wọ́n ti bí ọmọ kí wọ́n tó fi parí primary secondary university kò wá ní miss class fọ́jọ́ kan kò sí rárá kò sí ní ta lè ṣe láyé tó lè complete now lánàá ní tí ò jẹ́ ká ní class ni pé mo ní ìnáwó tí mo lọ èmi gán dẹ̀ wá ń sáré bọ̀ torí àwọn ọmọ yẹn pé kí n lè take wọn up kí n lè kọ́ wọn but mi lè make ẹ̀ now oríṣiríṣi àwọn parents wa ti ń sọ̀rọ̀ gbàdógójì èrò wájà Ọlọ́run nínú àánú ẹ̀ yọ wá pẹ̀lú gbogbo wa ẹ jẹ́ máa take it easy pẹ̀lú ara wa understanding ló matter Ọlọ́run yóò jẹ́ ká jèrè gbogbo àwọn ọmọ wa lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní kàn wá o ẹ like follow page mi lórí Facebook ẹ̀yin náà fẹ́ kọ́ ọmọ yóò darapọ̀ mọ́ wa orí ọ̀fẹ́ àtàyè wa àwa sí class wa lónìí miss class kì í ṣe pa dédé miss class o ó wá bẹ́ẹ̀ ni o ẹ má bínú o ẹ̀yin parents wa mo ti bí àwọn akẹ́kọ̀ọ́ mi fúnra lára mi nígbà tá a dé yàrá kàwé mo ti inú wọn dẹ̀dùn kò dẹ̀ sọ̀rọ̀ mọ́ kò dùbà náà lọ ẹ like follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdé TV fún Onídèmọdé game show ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ́jà sílẹ̀ yìí lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìlẹ̀ bí òní wọ́mi o orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìlẹ̀ onídàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwàṣe ó dàrọ̀ òun ayọ̀ lásán Mr. Tunde Okole mi ní wáyé God bless you sir Mr. Olayinka Crown I love you so much I appreciate you gbogbo ẹ̀yin tẹ̀ náwó sí mi àánú Olódùmarè ní fẹ́ńsílẹ̀ o ẹ̀wọ́ ẹ̀yin náà ẹ fẹ́ ṣe ìbùkún Ọlọ́run lọ́pọ̀ yanturu Ọlọ́run ó jogún ẹ̀ fún yín a nífẹ̀ẹ́ nìkankan dárò ẹnìkankan gbogbo yín pátápátá lè jèrè gbogbo èso tó tara yín jáde lágbára Ọlọ́run bó ti wá wù kọ́ la yín ọ̀pọ̀ tó láyé ọ̀la àwọn ọmọ tí ẹ bí yóò ju tẹ́ ń lọ láṣẹ Èdùmàrè ó dàrọ̀ ọ̀run ayọ̀ lásán I love you all bye gàrí o.